bàbá amòye tún ti gbòòrò dé Mr. Prudence. Ìkàlàyé Mutiu Akasho ìwà ló ṣe. Àdìtú èdè orin Látúndé. Bàbá amòye Akasho ni bàbá orin èdè bàbá èdè káàbọ̀. Alhaji Mutiu Olaranwaju Akasho. Ìgbàláyé Mr. Prudence. Rẹ́kọ̀d tuntun tó gbé jáde lẹ́gbọ̀n yìí o. Fàyè gbàmí la kọ́lé ẹ̀. A máa kó jáde lọ́ọ̀jì ẹ̀. Lọ́jọ́ Sunday April 21 ọdún yìí. Ní gbẹ̀gẹ̀ Platinum Event Center. Tó wà nọ́mbà 3. Jífàdé Òmìnira Street. Off Social Club Abúlé Ẹ̀gbá Lagos. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá rọ̀. Àwọn orí adé gbogbo olókòlókò tó kùlú jankan ló máa wà ń bẹ̀. Sheikh Kishki olódolo ni wá sí ọjọ́ náà. Alhaji Shafiu Aláwọ̀ bàbá oko. Àti Kibla Fuji. Alhaji Sulaiman Alọ́ Malaika ni ó kọ́ ní lulu fún wájọ́. Aṣọ táàmù ni Ankara àti Màtíríà. Tó ẹ̀ mọ́gẹ́lì àti fìlà. Ẹ fẹ́ ra aṣọ Akasho nọ́mbà sí ni kẹ́gbẹ́ 070-5869-7613 tàbí 080-6526-33.